jẹba yẹn ni pé kò ní kéèyàn ṣàdúà kí wọ́n parí ẹ̀ka pé idha jaa Fatiha àbí kéèyàn ṣàdúà tí wọ́n parí ẹ̀ka pé kúlú Allah mẹ́ta kò ní kò ṣe déédéé pẹ̀lú sunna anabi sallallahu alayhi wa sallam ètò ṣe déédéé pẹ̀lú sunna láwọn nǹkan táwa máa ń ṣe yẹn ètò ṣe déédéé pẹ̀lú sunna ni pé ẹ̀yin ẹ̀ ń wò pé tẹ́ bá ṣàdúà àdúrà yẹn kó lè bá a gbà ẹ nídìí gbígbà tí èèyàn jẹ ní stamp so etí sẹ́rí àmúwa ni pé ẹ lè ké ń tọ́ bá ràn yín lọ́rùn nínú alukur'an tẹ́ bá ké tẹ́kẹ́ wọ́n lọ mo suratul Fatiha tí mo ké wa idha jaa nasrullahi wal fath tí mo ké wa qul huwa Allahu ahad tí mo ké ṣe nǹkan báyìí fún mi ṣe nǹkan báyìí fún mi ṣe nǹkan báyìí fún mi eléyìí ni sẹ́rí àmúwa kìsì pé ká ṣàdúrà káwá lájà ló ń tẹ̀ pẹ̀lú Fatiha àbí ìdájà àbí gbogbo orí ìtàn ìmọ̀ ṣe wọn eléyìí ò ṣe déédéé pẹ̀lú sunna anabi sallallahu alayhi wa sallam ntí sunna fi hàn wá ni pé o lè ké nǹkan kan nínú alukur'an kó wá sọ pé o fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run wo ntí mo ké yìí ṣe nǹkan báyìí fún tẹ́lẹ̀ ní sẹ̀rí àmúwa tọ́ nítorí di eléyìí ìwọ tó bá tó pé Allahumma ighfir lahu Allahumma thabbit o ti tó máa lọ lọ́rẹ́ tọ́ bákan náà sọ́tọ̀ kama tọrọ lọ́dọ̀ àwọn yẹn pé tọ́ kí lẹ fẹ́ sọ ń pa bàbá o ẹ má ti lọ o kí lẹ sọ ń pa màmá o ẹ má ti lọ o èyí yóò sínú lànà kò sínú lànà torí pé àwọn kan gbàgbọ́ pé ń tẹ́ ẹ bá sọ́njọ́ ìní òjò kó kù ọ́ bára rẹ̀ ní ibi tó dáa àbí ibi tí kò dáa ok tó bá tiẹ̀ jẹ́ pé sẹ́rí àfaramọ́ tó ti pé kò faramọ́ tó inshallah wọn ni ká dúró fún sọláàtì ba'da as-salah نستأنف إن شاء الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك. ẹ wà mẹ́jọ náà ó lé mi ò fẹ́ o sàláàtì bá ti ní ò fẹ́ tó bá tóbi lọ́dọ̀ yìí ẹ̀mí ò fẹ́ ìtànà bí lóhùn fẹ́ ní ìfẹ́ sàláàtì bùràdì àlànàbùdẹ̀ lóhùn fẹ́ ókè tẹ́bi náà fẹ́ nìyẹn ṣàfẹ́ ní ìmọ̀ yẹn jọ ànábì lọ ní sàlámà alẹ́ wàsálà ó tún ti délẹ̀ sí o inú mi tẹ ẹ̀dùnkẹ́ inú agodo yìí lẹ ṣe é rìkọ́ọ̀dù ẹ̀ alhamdulilayi à á píríntì ẹ má ta à á gbé píríntì ẹ̀ jáde àti máa gbé jáde ẹ jẹ́ kó tẹ̀ káàkiri ayé a ti dé ògbàgbàgede ọ̀rọ̀ alájí ṣùgbọ́n ìbálògùn ẹ̀yin náà gbọ́ o olóṣèlú ni o torí ẹkú mọ̀ pé mi ò kí n fi eléyìí ṣòṣèlú màá ní mi ò ṣe lọ́ba pè mí wá ní èmi ò ṣe wọ́n ní àdìrí mo kí ni ní ẹni mi ò ṣe ìyẹn kan ló máa sọ mí di nǹkan a tún ti gbọ́ o tó bá yàtọ̀ sí nǹkan tó ń sọ ẹjọ́ ẹ jáde o kó wà nù nǹkan tá a máa rìkọ́ọ̀dì tá a máa gbé jáde èmi máa ń láìkí kí afọ̀rọ̀ tóbi tó rọ lọ òṣèré ká pọ́ sórí tẹlifíṣàn àti rédíò ká máa búra wa o ẹ̀já jáde ń ṣe o ká sọ káwá tó á pe àpéjọ bí tó bá nẹ́sẹ̀sìrì pé kò yé tó èmi tún lè sponsor pé ẹ tún pe àpéjọ míì kó onímọ̀ wá fi ìmọ̀ ìjọra wọn bóyá ń ṣe ní other Arabian country ni ẹ tí nǹkan bá rújú ní Egypt wọ́n á pe gba àwọn afáàjọ wọ́n á sọ àwọn kan ti sọ rí pé ní microphone ká má fi pèrò nígbà tó ń gbé mi jáde nǹkan jáde o nẹ́tíwọ́ọ̀kì ti ń pè irun sí o Quran tẹ bá gbé Quran sílẹ̀ sí tẹ gbé bíi pẹ́ẹ́lì sórí ẹ̀ tó bá gbé sùdẹ́ẹ̀sì lẹ́ bá fẹ́ kó kà á sùdẹ́ẹ̀sì náà ló máa kà á o tí nǹkan tó bá sọ bá yàtọ̀ tẹ́ẹ̀dì máa fẹ́ gbàgbọ́ yí ẹ̀jẹ̀ jáde o kó tó di pé wọ́n lọ eléyìí ò ṣe pé abẹ́ sàríyàn jiyàn o abẹ́ yẹ kọ́rọ̀ yíra wa ni ọ̀rọ̀ tí mo máa sọ nìyẹn o. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Adúgbò púpọ̀ lọ́wọ́ ṣáàmànù wa ọlọ́run jẹ́ pẹ́ fún wa. Àmín. Ibi tó kò tẹ̀ tó fẹ́ dé ẹ̀ẹ́dẹ́gbẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run. Àmín. Ní ẹ̀yìn wa náà fẹ́ dé ọlọ́run gbé wa débẹ̀. Àmín. Ní ṣáàmànù pẹ̀lú àfẹ́. Ọmọ bá wa gbà ní ìkàlẹ̀ wọ́n bá wa sọ̀rọ̀ wọ́n sì ṣàdúrà fún àwọn lẹ́kṣọ́rà wa.
torí ọ̀nà lẹ́tọ̀rọ̀ wa ṣèjì tọ́lọ̀ jẹ́ kí ó rọrùn fún ọ̀dà tóbi ọlọ́run ọ̀dà ìmọ̀ ọlọ́run. Nàmdà wọ́n ní kí a tó lọ bẹ̀ àwọn lẹ́tọ̀rọ̀ àti ní question and answer tó wà lọ́dọ̀ àwọn pé kí a kà á. Nínú àwọn question tó wà bí ni pé ṣé a lè dúró lórí bàtà tí èèyàn máa fẹ́ kírun sókù lára. Àbí kó wọ bàtà. Ẹlẹ́ẹ̀kejì ni pé bóyá tó kú bá kú ká ṣe sàrà àbí káka yà sí àbí ògbà wọn kan ní ṣé tá a bá ṣe òkú yẹn ó jìyà ní abẹ tó bá ṣe ló máa jìyà àbí kò sí wàhálà kankan bóyá ìyà ni àbí kankan lórí ẹ̀ ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì. Ṣé a lè sùn àbí ká rẹ́sì lórí sàárè bóyá wọn kọ́ sáré síbi kan. Lẹ́kṣọ́nà ló máa lọ́wọ́ ti kọ́ bá ẹ̀ kò ní ìdíkà wa. Ẹlẹ́ẹ̀kẹta wọ́n sọ pé tábà fẹ́ wẹ̀ kú omi tẹ́ ní ká gbélé yẹn ṣé káńfọ̀ ní ká lò ní àbí káfúrà. Ṣé obìnrin lè lídìí sọ láti jánásà? And then mọ́ṣáláṣí wọ́n ní sàárè tí ó wà lẹ́tẹ̀lẹ̀ tó wáyé pé ó ti pẹ́ bóyá àwọn ọmọ onílé wá rí pé ibi tó kú táwọn lè kọ́lé sí nìyẹn sàárè yẹn àwọn lẹ́bù ẹ̀ àwọn akọ́lé sí orí sàárè yẹn tí wọ́n ń gbé inú ilé yẹn ìjẹ́ kí ni Islam sọ nípa ẹ̀ náà sà. wọ́n lè ní àdúrà tí a máa ń ṣe fún arúgbó pé kí Ọlọ́run jẹ́ kí agbẹ̀yìn yín àbí báwọn nínú ètò ọ̀rọ̀ Yorùbá pé kọ́lọ́run jẹ́ kí agbẹ̀yìn yín kankan lọ́rọ̀ mẹ́jẹ̀kẹ́lẹ́ yìí ṣáájú kó níwájú gbẹ̀yìn nínú ṣẹ̀ríà Islam náà kí ni àti Islam kọ sí. Mẹ́jọ náà ní ìdúrà ìyẹn sábà bí ènìyàn ọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀. Wọ́n sì wọ ẹ̀wù fún kan tó wá fi aṣọ mẹ́tẹ̀ẹ̀ta yìí. Alhamdulillah. Ìbéèrè alákọ̀ọ́kọ́ kò náà ní kí ni ìdájọ́ ká ṣe sọ́láàt pẹ̀lú bàtà lẹ́sẹ̀ sọ́tọ̀ nínú òfin ẹ̀sìn Islam ká ṣe sọ́láàt pẹ̀lú bàtà lẹ́sẹ̀. Òfin ẹ̀sìn Islam ó dá lórí pé ó tọ́ ká wọ bàtà nígbà tá a máa ń ṣe sọ́láàt. Òfin ẹ̀sìn Islam ó dá lórí pé ó tọ́ ká wọ bàtà tá a máa ń ṣe sọ́láàt kì í ṣe sọ́láàtul janaza nìkan gbogbo sọ́láàt. nítorí wípé anabi sallallahu alayhi wa sallam ó ní sallu fi ni'alikum khaliful yahuda wan nasara ẹ máa ṣe sọláàt lẹ́ni tó wọ bàtà sẹ́sẹ̀ ẹ yapa sáwọn yahud àtàwọn nasara àwọn á ní pé yahud àti nasara nìsín táwọn bá ń ṣẹ̀sìn wọn máa wọ bàtà káwọ bọ bàtà tó òfin ṣẹ̀ríà tọ́ka sí pé a lè wọ bàtà nígbà tá a bá ṣe as-salat. Ó sì wáyé nínú hadith wọn nàbí ń ṣe sọláàtì lọ lọ́jọ́ kan bàbá bọ́ bàtà àwọn sọ̀hábà náà bàbá bàtà wọn bàtà ń parí sọláàtì èyí ti rí tẹ́ fi bọ́ bàtà tì yín torí pé ànábì ló máa rí wa gbẹ̀yìn gẹ́gẹ́ bó ń ṣe ń rí wa gbáwájú ìyẹn nípa ànábì sallallahu alaihi wasallam nígbà tó wà láàyè bí ń ṣe ń ráwọn tó wà wájú rẹ̀ ń rí wọn nígbà tí wọ́n kọ̀yìn sí nígbà tó kọ̀yìn sí wọn. wọ́n ní ìwọ ló ní ká wọ bàtà ká fi ṣe sọ̀láàtì là ń fi ń wọ bàtà ìgbà tó sì bọ́ tiẹ̀ àwọn náà bọ́ tiwa. ó ní tó ṣẹlẹ̀ ní wípé màláíkà Jibril ó sọ fún mi pé gbìn ń bẹ nísàlẹ̀ bàtà mi ìdí tí mo fi bọ́ tèmi nù. sọ eléyìí túmọ̀ sí pé kìí ṣe sọ̀láàtul janaza nìkan gbogbo sọ̀láàtì kò séyìí tí ọ̀tọ̀ ká wọ bàtà sí
ṣùgbọ́n béèrè ni pé tá a bá fẹ́ wá wọ bàtà ṣe sí gbogbo àyè láti lè wọ bàtà ṣe sọ̀lá. Islam wa kò gbà nítorí pé mo fẹ́ tẹ̀lé tó wá nínú sunna kí n ṣe ntọ́jú ìwọ̀. Ntọ́jú ìwọ̀ òun náà ní pé kí n kó nira bá mùsùlùmí. Tó máa tẹ ìtẹ́ sílẹ̀ nísìnyí tí ìtẹ́ yìí tó sì jẹ́ pé gbogbo ẹ̀ má kí n máa gbé bàtà bọ̀ látòde kí n wá fi máàcì ẹ̀ súnà sọ pé kí n ṣe bá. Tí mo bá ní bàtà kan tí ń wọ̀ tẹ́lẹ̀ àbí èyí tí mo wọ̀ náà mo lọ fọ́nà ọmọ mo wá nùnú kọ́ máa rìn mo wá wọ̀ lórí ìtẹ́ yẹn kò sí wàhálà mbẹ́. ṣe eléyìí kò tako súnà nàbì sallallahu alaihi wasallam súnà gangan ní kẹ́ ẹ̀ wọ bàtà kẹ́ fi ṣe sọ́láàtì eléyìí jẹba ṣùgbọ́n ẹ̀ wo ìsàlẹ̀ bàtà yín dáadáa súnà ó sì gbà kẹ́ fi bàtà máàcì ìtẹ́ kẹ́ fi dọ̀tí rẹ̀ eléyìí jẹba. tó chairman tún mention pé as-salatul ibrahimiyya bẹ́ẹ̀ ni òdodo ni eléyìí ni sọ́láàtì tó yẹ kí mùsùlùmí máa ṣe yìí ṣe àtọwọ́dá sọ́láàtì torí pé ànábì làwọn fẹ́ ṣe sọ́láàtì fún ọlọ́run ló pa wá láṣẹ ká ṣe àsọ́láàtì fún ànábì náà ní sàábí wa bilére báwo la máa ṣe sọ́láàtì fún kódà ànábì dákẹ́ pẹ́ ẹ̀rú wa bá sàábí yẹn torí pé kálukú ń ṣọ́ra kọlọ ọmọ sọ alukurani kalẹ̀ tí wọ́n mọ kàdíjọ́ gbẹ̀ndẹ̀ alukiyama pé lágbájá láyé ànábì o alágídí ni o gbàtà ànábì o wà dáhùn oníjẹba sàṣàlátù fún mi ẹ máa ṣe allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid. Ọlọ́run ló ní àṣẹ ànábì ló ní àṣẹ fún ànábì náà lọ́kọ́ wa ní dáàmáwí èwo ló tún wá fẹ́ supasíìdì rẹ̀. so àwọn sọlátù míì ẹ rí i pé bíi sọlátù Fatih ó wá lẹ́yìn ikú ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú 1150 years. so báwo náà olófẹ́ wa gbà supasíìdì ní tá ànábì ní ká sí àbí tí wọ́n máa ń tanra rẹ̀ jẹ lókun lẹ́yìn náà tó sọ pé sọ̀látùl Fátíhì ju alukurani lọ sẹ́yìn pé sọkúsọ ọ̀nà tó bá sọ bẹ́ẹ̀ tó sì gbàgbọ́ bẹ́ẹ̀ kèfèrí ni torí pé wà nù hadith al-Qudsi wípé fadlu kalamillah ala kalami man siwa Allah ka fadlillahi ala ghayrihi àjùlọ tí ń bẹ fọ́rọ̀ Ọlọ́run lórí ọ̀rọ̀ ẹlòmíì tí ì sọ Ọlọ́run ó dàbí àjùlọ Ọlọ́run lórí gbogbo nǹkan yẹn wàláhì tó bá sọ pọ́rọ̀ kan bẹ gan tó ṣe déédé alukur'an èèyàn ò jẹ́ mùsùlùmí o kátó wa pọ̀ sọ̀kójú alukur'an lọ gbogbo eléyìí sì ṣe àwáwí ẹlọ́ka Jawahirul Ma'ani mẹ́nà onítìrà Tijaniyya gbogbo ẹ̀ ń bẹ lápọ̀lẹ̀ mẹ́ torí pé àwọn sọ̀rọ̀ fẹ́nu ń bẹ lápọ̀lẹ̀ mẹ́ gbogbo ẹ̀ kò ṣe déédé Islam lélẹ̀ Islam wà very clear nínú àsàlátù tá a tún lè ṣe òun náà ní hadith ètí imaamu Tabarani tó gbé jáde nínú tírà rẹ̀ al-Mu'jam al-Kabir anabi ní ẹ máa sàṣàlátù báyìí pé allahumma salli wa sallim ala muhammad allahumma salli wa sallim ala muhammad anabi kọ́ alẹ́ yìí tí n bá sì fẹ́ wà aljanna ẹnìkan ní tọ́lọ̀ ní kọ́ máa darí wa kọ́ máa fà wá ń tẹ̀tẹ̀ èmi wá sọ pé n tó mú ọ̀ dáa tó sẹ́wọ̀n kéèyàn ọ̀la aljanna wọ̀ you are just deceiving yourself tẹ́lẹ̀ yìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́wọ̀n ẹ sì rí pé sọ̀látù Ibrahimiyya náà lẹ́sẹ̀ sọ̀láàtì òun náà lẹ́sẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá pèpè fún sọ̀láàtì tán tí wọ́n bá sì sì ṣe mí ó ṣe dànù ni o tẹ́lẹ̀ yìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́wọ̀n. wọ́n ní sàrà tá a bá ṣe fókù sàrà táwọn ṣe gbọ̀nà pé àwọn ń dáná oúnjẹ sàrà táwọn ṣe gbọ̀nà pé àwọn ń ṣe báwọn ṣe máa ń ṣe yẹn àbáwọn ń ké Yásìn lẹ́yìn ìgbà tó kúkú àbáwọn ní kún ké gbogbo alukurani lẹ́yìn ìgbà tó kúkú sókù ní ọgbẹ́sẹ̀ rẹ̀ ní abẹ́ni tó ṣe èwo ló rọrùn fún wa láti gbà pé òkú ni ó jìyà rẹ̀ alààyè ni ó jìyà rẹ̀ èwo ló rọrùn kò sí ètò rọrùn ọlọ́mọ̀sí tí wá ń yà ó so torí ẹ̀ níta bá ti mọ̀ pé kọ̀dà ká pàtì ìyẹn á máa wá àti rí ṣe láyé èèyàn máa wá tí ní lọ síwájú láyé
nínú tọ́lọ́mọ bá dá mọ́ mi yanu àmọ́ ká máa wá gbọ́nà tí ó dá tí ó takò tọ́lọ́ torí de eléyìí alọ́kẹ́ yasin alọ́kẹ́ kuraani fẹ́ nìkan pé torí òkú kò sí nínú lànà anabi Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ la sọ pé ń bẹ́ẹ̀ nù tọ́ da nígbà tá àwùjọ bá ti bàjẹ́ báyìí kí kálukọ́ sọ àsọtẹ́lẹ̀ tí mo bá kú ẹni tó bá dánrú ẹ̀ wò fa alayhi la'natullahi wal malaikati wan nasi ajma'in ọlọ́wọ́n bá kọ́ láàánà rẹ̀ àwọn màláíkà kan láàánà rẹ̀ àti gbogbo èèyàn lápapọ̀ ìlọ́fà ló fi jẹ́ pé ó da káka kí ó ṣùgbọ́n tá a bá máa kí ó tán ká tún níṣẹ́ ẹ̀rí kan máa ń fàbùkù kan àwọn tán kí ó torí pé àwọn náà kọ́kọ́ fàbùkù kan ra wọn àwa kà fún àbùkù pé nìsín mo máa ṣe mẹ́kò tí wọ́n á ti wá kí ó tàn gbọ́dọ̀ tún ṣe má àkà fún àbùkù pé kí n tún jẹ́ pé mo mọ̀ nípa àti teach àti mo ti jẹ́ pé mo máa kí ó kí n má teach mà ń bọ́ lọ́wọ́ wà ní ẹ̀sìn Islam báyìí tìbá nàbí náà lọ sọ pé má akala ahadun ta'aman qattu khayran lahu min an ya'kula min amali yadihi fa inna nabiyyallahi Dawud alayhi salam kana ya'kulu min amali yadihi kò síṣẹ́ kan tá a jẹ tó ń jẹ rẹ̀ dùn bí iṣẹ́ tó gùn wá pèsè fún wa lọ torí pé nàbí Ọlọ́run Dawud alayhi salam inú sí ọwọ́ tiẹ̀ ló náà ti ń jẹ kí ló dé sáwọ́ àgà títí á dà nàbí ni àní dà nàbí káwọn náà kọjú máa ṣe wa so àyè kò sì kọjú mẹsẹ ní máa jẹ kí wọn tara kí ó di babaláwo ẹ sì máa pé babaláwo Ànábì sọ pé tẹ́ bá lọ sọ́dọ̀ wọn lásán ẹ pàdánù sọ láti 40 ọjọ́ tó bá lọ béèrè lásán ọ dáhùn kọ dáhùn wàá lóòzù sọ láti 40 ọjọ́ tó bá sì dáhùn tí wọn náà attest pé n tó sọ confam ẹ pé òdodo ní faqad kafarat ó di kèfèrí so nítorí ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ọ̀rọ̀ kú là ń sọ yìí á kù kò sẹ́ni tí ó mọ̀ òdodo bọ̀tì yẹn mélòó ló fẹ́ tẹ̀lé ibi tí wàá là wà nù. wọ́n ní omi tá a fi wò kú sí káfúrà la fi sí ni àbí káńfọ̀ káfúrà la sọ kì í sí káńfọ̀ sóbìnrin lè síwájú ṣe sọ̀láàtì jánásà fáwọn yẹn rárá o kò sí sọ̀láàtì kan tí ìsìláàmù ti gbà kóbìnrin ọjọ́ lè máa tù àwọn ọkùnrin ni wọ́n máa ṣe imam ibi tí obìnrin ti lè ṣe imam ó náà ní fáwọn obìnrin ẹlẹgbẹ́ rẹ̀ ìmọ̀kùnrin wọn wá boost síwájú fáwọn ọkùnrin pé òun fẹ́ ṣe kínní rárá o irú ìtàn sí lamẹ́ríkà ń jọ sí irọ́ lásán wọ́n fẹ́ bẹ̀sìn islam jẹ́ ni yuriduna an yutfi'u nurallahi bi afwahihim wallahu mutimmu nurihi walau kariha al-kafirun wọ́n fẹ́ fẹnu pa ìmọ́lẹ̀ Ọlọ́run ẹni ìsìta bá dá atẹ́gùn jọ atẹ́gùn mélòó ló lè pa ìmọ́lẹ̀ oòrùn tó nítorí àwọn ń tanra wọn jẹ ni obìnrin ò lè ṣe lè máàmù fáwọn ọkùnrin ó lè ṣe lè máàmù fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ wọ́n ní sàárè ti pẹ́ àwọn ọmọ onílé wa fẹ́ kọ́lé wọ́n wá ní sàárè bàbá àwọn yìí báyìí o àwọn fẹ́ lẹ́bù rẹ̀ mọ́lẹ̀ káwọn kọ́lé lórí rárá o wọ́n gbọ́dọ̀ kọ́lé lé lórí o wọ́n gbọ́dọ̀ kọ́lé lé lórí kọ́tọ́ nítẹ̀sí tó bá fẹ́ kọ́lé síbẹ̀ onípẹ́ wù sàárè yẹn kó mẹ́ so ẹ lọ sin bàbá yẹn síbòmí ẹ lọ sin sórí tẹ so ilé ìjẹba sẹ́mi pé sísìn òkú sílé ní jẹ́ ká ta létí òkú tòkù ní jẹ́ atalẹ̀ tòkú tòkù so nítorí délé ẹ má sin òkú sílé tẹ́ bá sì ti sin sílé bẹ́ẹ̀ ẹ wù ẹ lọ sin sórí tẹ tẹ́ bá fẹ́ lò lẹ́bẹ̀ wọ́n ní àdúrà tí wọ́n máa ń ṣe ní Yorùbá pé Ọlọ́run má jẹ́ kẹ́lẹ́yìn ò síwájú kó má jẹ́ kí ara iwájú ó gbẹ̀yìn gbogbo eléyìn sọkúsọ lásán ni because àdúrà yẹn àwọn ń ṣe pé ọmọ tá a bí kọ́ mọ́ kú lójú wa kọ́ má jẹ́ pé àwa lákú gbẹ̀yìn àwọn ọmọ owó ti kọ́kọ́ kú ṣáájú wa ètò yìí ká máa tọrọ ní kọ́lọ̀ ń já túnbọ̀tán gbogbo ọ̀dà torí Ọlọ́run bá ti tó bí kò ṣe wáyé àdúrà yẹn ò pé kí ọmọ kú ṣáájú yín ọjọ́ kú ká Ọlọ́run ní walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha gbogbo ẹ̀mí tọ́jọ́ kú tí ẹ bá ti pé Ọlọ́run ní lọ lára tí wàá kàn ní pé ká máa ṣàdúrà pé Ọlọ́run já túnbọ̀tán wọ́n dáa Ọlọ́run jẹ́ ọjẹ́ pálí jẹ́nà láàfàbọ̀ sí ọlọ́mọsíwá lọ́mọná eléyìí ni tó pàtàkì tó àdúrà yẹn gbà mí ó ní í ṣe pẹ̀lú àṣà kíkẹ́ kọ́lọ̀ ń jẹ́ káwọn ọmọ gbẹ̀yìn wa ẹni tó ọmọ bá sin ló bí ma
tó kò tún jẹ́ lásán torí pé àwọn retí kí tó bá kú wàá ṣayẹyẹ lẹ́yìn ikú àwọn so yóò bá gba gbogbo àwọn ọ̀rọ̀ yẹn kún wọn kà kún gan wàláì tó bá pọ́lọ̀ ló ní kí wọ́n ṣe wọn ní ṣe torí pé mélòó là ń ṣe nu tọ́lọ̀ ní àṣẹ so gbogbo ọ̀rọ̀ wọn kà kún wọn máa ṣépè fún yàrá wọn máa sáámi ìgbà tí bàbá rẹ kú màmá rẹ kú ẹ̀ ń ṣàjọyọ̀ ẹ̀ ń ṣayẹyẹ gbogbo ariwo gbalẹ̀ ẹ̀ ń mutí ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ wọn á ní wọn máa ṣe irú ẹ̀ fún ẹ o ní àmì èpè torí pé nǹkan bú ni wọ́n ń ṣe fún bàbá rẹ nísìn nǹkan burúkú ló ń ṣe fún màmá rẹ nísìn ní tí ó wúlò fún bàbá àti màmá ẹ̀ ṣe kódà àwọn ọmọ máa ti torí rẹ̀ yanra wọn lódì wípé ńgbà tí bàbá wa kú ìwọ òwò màlúù lẹ́ni tó pé ń tiraka jẹ pọ̀nmọ́ ni òní àwọn àlọ́ odidi màlúù ń gbèsè so eléyìí ń tọ́lọ́ bọ̀ làbọ̀ alọ́run ká má làbọ̀ra alọ́run wọ́n ní ìjà lè wọ ṣòkòtò fókù ká tún wá wọ bùbá fún ká tó wí aṣọ máa lára rárá o àní wọ ṣòkòtò fókù pé trọ́sà àní wọ fókù bá a ṣe wí nù nǹkan kan lẹ́ lè ṣe nínú kẹ́ wí aṣọ mẹ́ta mọ́kù lára bá a ṣe wí yàn lọ́kùnrin àbí ọkùnrin náà kẹ́ ẹ dá sọ fún bíi bùbá ẹni rántún ẹni rọ́ọ̀sì ẹ gbé wọ lọ́rùn tí bá tí wàá gbé wọ lọ́rùn tí wọ́n ti wàá má sọ mí ẹ lọ́ọ́ máa nídìí ó di méjì nù aṣọ kẹta ńlẹ́wà àwìn màláraba ẹ lè ṣe léyìn náà fọkùnrin àmọ́ àgbọ́dọ̀ ọ̀ràn bíi ṣòkòtò eléyìí jẹ́ àwọn béèrè tó wá síbi ọlọ́run kó gbà fún wa. ìfọ̀nà àwọn ọmọ àgbà ni wọ́n béèrè béèrè ní ìdákùnrin lọ́wọ́ wọ́n ní ìwọ́n ṣùgbọ́n tó wọ́n ní onáníwọ̀n ní lásìkò ìṣẹ̀lẹ̀ bábí ìdúró náà àwọn dòkítọ́rù wa kápá ni wọ́n ní jọ Sunday ṣòṣẹ́ wọn béèrè wa tábà ní wọn tó wà dáhùn kọ́rọ̀ kó ṣàlẹ́ bàbá fẹ́ fún wọn. wọ́n ní mọ́ṣáláṣí tí wọ́n ṣe kù sí. wọ́n béèrè lẹ́yìn. ọ̀rọ̀ pẹ́yìn lẹ béèrè ẹ̀ mọ́ṣáláṣí tí wọ́n ṣe kù sí ṣé a lè kírun bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́. àti wípé wọ́n ní òkú tó bá pe àfáà sí pé kó wá wẹ̀ tápá yẹn wá débẹ̀ kẹ́mi ẹ̀ kọ̀ fún rẹ̀ tí èsì pé bóyá ó yá ẹ̀kọ́ kankan bẹ̀ tó lè kí ilẹ̀ kó máa lọ kó ló mọ̀ sí. kí ló dé tàmí rà fi kọ. kí ni ìdí tàmí rà fi kọ. wọ́n ní kí ni ìdí tàmí irú ẹni bẹ́ẹ̀ fi kọ. olówó náà. ikọ̀ sọ pé mùsùlùmí ni ó sì débẹ̀ ó bá ọmọ ẹ̀ náà lẹ́ni tó ti wẹ̀ ó kú kan rí yálé tí wò bẹ́ẹ̀ fún bàbá tiẹ̀ lórí bá fa àjèjì náà lórí wa láti kó wí. tó alhamdulilayi mọ́sálásí tí sáré bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní kí ni dájọ́ ká ṣe sọ̀láàtù mẹ́kọ̀tọ́ tẹ́ bá sì ṣe mẹ́ kò ní lálàáfíà nítorí pé annahyu yaqtadi alfasad annahyu ani shay yaqtadi fasada òfin ṣẹ̀ríà tọ́ka sí pé òfin ṣẹ̀ríà tọ́ka sí wípé tí wọ́n bá ní má ṣe tọ́ ọ bá fi lè ṣe nǹkan náà ní lálàáfíà wà ilà má ṣe òun ò nítumọ̀ nù torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ gbọ́dọ̀ sọ mọ́sálásí di sàárè torí pé Islam fẹ́ dínà kẹ́ẹ̀dọ̀sẹ̀ bọ̀ Islam fẹ́ dínà kẹ́ẹ̀dọ̀sẹ̀ bọ̀ ẹ wá ní èmi ò lè dọ̀sẹ̀ bọ̀ láéláé ẹ tó bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ Ọlọ́run má ṣe wá lọ́sẹ̀ bọ̀ ni anabi wa gan sallallahu alayhi wa sallam ọ̀gá wa ẹ gbàdúrà rẹ̀ ni Allahumma inni a'udhu bika an ushrika bika wa ana a'lam wa astaghfiruka mimma la a'lam àdúrà nàbì nù ẹ dákun tá nàbì bá ń ṣàdúrà bẹ́ẹ̀ àwa kpóró ń tún kọ́ ìwọ Ọlọ́run mọ́sáàdì rẹ níbi kí n ṣẹbọ sí ọ lámàmà sí mo wá ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ lórí ètò sísì kápẹ́ mo ṣe tí mà tontori ẹnìkan ò ní garanti nínú Islam tí wọ́n máa fọ́ sọ́yà pé àwakẹ̀ kò tó bẹ́ẹ̀ who are you kọ́lọ̀ wọn dákun kọ́ sọ wa ni torí ẹ̀ kí a má bàa ṣẹbọ sọ́lọ̀ ara wọn wàsá ilẹ̀ ẹ̀bọ̀nù ntí máa gbé yẹn lọ sí di ẹ̀bọ̀nù torí gbà tó bá ti di pé sàárè wà ní mọ́ṣáláṣí ó ṣeéṣe kó ṣẹlẹ̀ yìí pé gbogbo ẹni tó bá ní bùkátà tó wọ ní mọ́ṣáláṣí tó bẹ́ẹ̀ lọ àdúrà máa gbà
ní ọba ní kọsàdédé máa gbà ní ọba bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ lálẹ́ rí Ọlọ́run ló mọ ibi tí ó tàn sí so Islam dínà rẹ̀ lódodo tẹ́ bá lọ sí irú àwọn ilẹ̀ Lárúbáwá kan bíi Egypt bíi Iraq ẹ̀rọ àwọn òkú nínú mọ́ṣáláṣí so eléyìí kò túmọ̀ sí kìnní sọ́lọ̀ ló ní wọ́n ṣe bẹ́ẹ̀ wọn kì í fìlú George nítorí wọn fi ń George nínú Islam ní qala Allahu qala rasuluhu eléyìí jẹba. wọ́n ní wọ́n pè yàn wá wẹ̀kú ìgbà tí wọ́n pè yàn wá wọ́n ní wọ́n sin Ànábì sínú mọ́ṣáláṣí Madina sínú mọ́ṣáláṣí wọ́n sin sí wọ́n lọ wà disputable kò wà disputable ó wà very clear wọn ò sin Ànábì sínú mọ́ṣáláṣí nítorí pé tó ṣẹlẹ̀ ní pé Ànábì ti sọ àsọtẹ́lẹ̀ àwa Ànábì Ọlọ́run ibi tá a bá kú sí ni wọ́n sin wá sí ìyẹn ni kí táwọn Ànábì bá ń rìn lọ lọ́nà tó bá jẹ́ pọ́ náà ló kú sí dídì bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ sìn sí sẹ́mi pàrọ̀ àǹtọ́ lọ́n fi máa tó àṣírí nù tíyẹn bá sàn Ànábì akramakumullah kéèyàn lọ yàgbẹ́ kíkú wa dé kó sì pera rẹ̀ lánàbì ẹnu ká sí inú sálángà ni tó inú ilé Àìṣà lànàbì kù sí sallallahu alayhi wa sallam ibẹ̀ náà wọ́n sì sìn sí ilé Àìṣà kìí ṣe mọ́sálásí Al-Walid ibn Uqba ẹnìkan nínú àwọn tó jẹ gọ́vnọ̀ Madina òun ló wá ra ilé Àìṣà nígbà tí gbèrègbè tí gbogbo àwọn sàhábà pọ̀lọpọ̀ ti kú ló wá rà ló wá sọmọ mọ́sálásí kìí ṣe ara mọ́sálásí rárá fẹlẹ́ ìjẹ́bù ti ṣe jẹ́ a lè fi ṣe ẹ̀rí lórí pé wọ́n sìn ọ́ sínú kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ yẹn ọjọ́ bá. Kí ni ìbéèrè náà? Náà? Ẹ dákun. Wọ́n lẹ́ni tẹ́mi rẹ̀ kọ̀ láti wẹ̀kú. Ṣé ó rà wá wí? Àbí ò rà wá wí? Rárá o. Ó gbọ́dọ̀ pẹ́mi rẹ̀ kọ̀ láti wẹ̀kú. Nítorí pé ìwọ ní ìsìtàn máa wù ọ́ gẹ́gẹ́ bí aṣíwájú. Tí wọ́n á fi sẹ́ẹ̀sìn lọ pé ẹ̀yin ni ẹ wá ṣe. Tí ò bá ti takùtà Ọlọ́run tí ò takùtà Ànábì sallallahu alaihi wasallam ẹ má wò pé ẹnìkan bẹ́ẹ̀ tó yẹ kápò ń lọ sí kẹ́yìn wa ti torí ẹ pàtì torí tẹ ẹ bá pàtì ń gbà mí ẹni tí ò tọ́ rárá ni ó ṣe o. tó ara ń tà ń senu àwọn ó sì máa wẹ̀sán lọ́dọ̀ Ọlọ́run gbogbo ń tà máa ń ṣe báwọn ẹja máa wẹ̀sán rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run yóò di ká ní ìsinmi ẹ̀wẹ́ tẹ bá wà wẹ̀ tẹ́ wàá pò ń pé ètìrí tẹ ẹ pè mí nígbà tí wọ́n ń bẹ́ ń bì ọ̀rọ̀ yẹn wà lápá nígbà náà àtọ̀ sí kẹ́ ẹ bínú lọ so ẹ máa pé ara ru rẹ̀ nu eléyìí ń jẹba náà bàbá. aleykum salaam tó. ẹ̀kọ́ tó jẹ́ ká béèrè eléyìí torí abẹ́kọ̀ kí ẹ̀dá láti wá irú central mosque lè kó mosque sínú ọgbà sínú ìmọ̀ra jùlọ. ṣé nínú mọ́ṣáláṣí gangan àbí ń bo. nísàlẹ̀ mọ́ṣáláṣí náà. mọ́ṣáláṣí tó ní ọgbà tí wọ́n kọ́ mọ́ṣáláṣí tí wọ́n gbà yẹn wọ́n wá ní ìṣẹ́gbẹ́ kan tó alhamdulillah ìbéèrè yẹn ti pé méjì nísì ẹ béèrè màmá yìí náà béèrè. naam. ẹ dákun ẹ jẹ́ agbọ́n tí màmá ń sọ. ìbéèrè tí wọ́n béèrè ni pé tó kú bá kú bóyá káwọn ọmọ òkú wa wà níbẹ̀ ká ní ẹ máa fi ẹwọ́ bu yẹ̀pẹ̀ ẹ ṣàdúrà fún àbáyé ká máa wá dà sí ibi ìsàlẹ̀ ibi tó kú wa wà. tọ ìbéèrè tí wọ́n kọ́kọ́ béèrè nípa pé mọ́ṣáláṣí tó bá wà ìbéèrè yẹn ti pé méjì ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé mọ́ṣáláṣí tó wà tó sì pé wọ́n kọ́ wọ́n gbé sókè ṣùgbọ́n ìsàlẹ̀ rẹ̀ wọ́n ń sìnkú síbẹ̀. ìbéèrè kejì oní mọ́ṣáláṣí tí wọ́n kọ́
tó wá jẹ́ pé náà wọ́n ń sìnkú síbẹ̀ tó bá jẹ́ pé wọ́n sin òkú sí ìsàlẹ̀ mọ́sálásí kò tọ́ ká ṣe sọ̀láàtì mẹ́ nítorí pé sọ̀láàtì tẹ̀ ń ṣe mọ́sálásí wà lórí òkú ni mọ́sálásí lélẹ́yìí anything tó lè link mọ́ táàbì ní connection pẹ̀lú pé kìí sọ Ọlọ́run là ń sìn lódodo Islam ọ̀fẹ́ orí tẹ́ òkú kan òjò òkú kan àparò kan ọ̀gájọ àparò kan àfi tó bá gorí ebi so a nídìí láti máa sìn òkú síbẹ̀ yẹn àmọ́ tó bá yẹ pé mọ́sálásí àti kọ́ọ̀lẹ̀ mọ́sálásí wa lágbàlá sáà lè sìnkú sínú àgbàlá mọ́sálásí bẹ́ẹ̀ ni kò sí ní tó burú lópin ìgbà tá a bá di mákèétì ẹ̀ kò sì gbọ́dọ̀ wà ní alùkébìlà ó lè jẹ́ gbẹ̀ ó lè jẹ́ ẹ̀yìn ṣùgbọ́n kí ló dé tó fi jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa sìnkú sí ẹ yẹ kẹ́ ẹ dá mi lóhùn báyìí. ìbéèrè lèmi ṣe ẹ dáhùn rẹ̀ ẹ má ti béèrè mi. wọ́n ṣe síbẹ̀ nítorí pé àwọn ló ní ilẹ̀ mọ́sálásí ẹ̀ tí wọ́n pòdúsẹ̀ fún mọ́sálásí wọ́n tún wá jẹ́ ìmáàmù mọ́sálásí. no ẹ jẹ́ kí ìbéèrè ọmọ wa general kọ́mọ wa general yóò wúlò níbikíbi. wọ́n wá bí wọ́n náà wípé ẹni tó bùn àrùn ilẹ̀ báyìí ó ti yé ṣùgbọ́n kò tó láwàwí rárá ẹ gbé wọn lọ sórí tẹ́ ẹ má sin wọn síbẹ̀ yẹn nítorí wọn yìí ṣàdédé sin òkú sí ìtòsí mọ́sálásí àfi nítorí ìgbàgbọ́ pé atẹ́gùn ìkẹ́ yóò máa fẹ́ sí i kò sí tọ́jọ́ báyìí ní ẹ̀sìn Islam téèyàn bá ṣiṣẹ́ tí ó fi bára rẹ̀ níbi tí ò dáa tí wọ́n bá sin sí Kaaba ibi tí ò dáa náà ni ó bára rẹ̀ torí ẹ gbé òkú jìnnà.